Ẹ kú ilé báyìí là ń kára lé, ẹ káàbọ̀ là ń kára òde, ẹ káàbọ̀ sórí ètò Ó Gbẹnu Tán reality show. Orúkọ mi ni Olúwaṣeun Àkànjí tí mo jẹ́ olóòtú ètò yín. Bọ́láńlé mà ní ìyá Bọ́láńlé ti dé torí pé ọkọ Fikáyọ̀ fẹ́ travel. Ó sì ti sọ fún Bọ́láńlé pé káwọn jọ lọ. Bọ́láńlé ti gba òun náà ti wá rọ̀kọ̀ pa fún àǹtí ẹ̀pọ̀ náà fẹ́ lọ sí school. Ìyá wọn ti dé, ó wá ń sọ àlá tóun lá fún un wípé àtijọ́ yìí lòun ti ń gbààwẹ̀ nítorí tiẹ̀. Pásítọ̀ ní káwọn gbààwẹ̀. Ìgbà táwọn rí ẹ níbi tí àwọn ti rí ẹ bí inú ìgbèkùn náà ti padà rí ẹ. Bọ́láńlé, gbogbo tó o bá ń ṣe tí ò bá dáa tó lè fàyàn sínú ìgbèkùn, jọ nítorí Ọlọ́run mọ̀mọ̀ ṣe é. Ó lóun wá sọ pé inú ìgbèkùn bí ti báwo kí ló fẹ́ lọ ṣe inú ìgbèkùn. Àlá lásán ni màámi, ẹ má jẹ́ kí ìyẹn bọ́dà yín. Bá a ṣe jọ ń ṣe nìyẹn. Ìyá mi gbà, ó ní wọ́n ní kó má lọ bì kankan these days o. Kódà ó yẹ kó o wà nígbèlé mo dẹ̀ kó yẹ wọ́n pé ibi tó wà náà o ò jáde káàkiri. Ó tó wá lóun lọ school ní ìsìn, mọ́ èmi wà important kí n lọ sí school. Nǹkan tí mo fẹ́ ṣe wà important. Gbogbo ìgbà tá jọ ń sọ̀rọ̀ yìí, ọkọ àǹtí mi ti kẹ́rù wọn sínú mọ́tò, wọ́n ti ń lọ. Àti mo bí tán máa dúró dè mí tí máa lọ bá wọn. Wọ́n ní àbí kí n má wulẹ̀ lọ káwọn pé wúṣe kókó escort àwọn lọ. Wípé ṣé mo mọ̀ pé táìmù táwọn wà yìí ló nẹ́ẹ̀sì yẹn ó ń kìlà wọn gan ẹni tó níyàwó lé. Mi ì tiẹ̀ fẹ́ mọ gbọ́rọ̀ wúṣe, mo ní màá lọ. Ibi tí wọ́n wà wọ́n dúró dè mí níbẹ̀, èmi wà nílé. Nígbà tó di bí ọwọ́ ìrọ̀lẹ́, wọ́n lọ síbì kan ni o, wọ́n travel tọ̀dọ̀ s'Àbújá. Nígbà tó di bí ọwọ́ ìrọ̀lẹ́ àǹtí Ṣeun, èmi gbé báàgì mi mo ní mò ń lọ. Mo lọ bọ́kọ àǹtí mi. Ìjọ́ kejì aboard flight. A bára wa l'Àbújá lóòótọ́. Bẹ́ẹ̀ sì ni I enjoy ara wa. Èmi àtọkọ àǹtí mi ṣe bí ọkọ tìyàwó ni. Project tán wá wò ní Àbújá gan. Wọ́n lọ ṣe meeting. Màá dúdé wọn ní mọ́tò. Yes, torí a order Uber gbà tá a débẹ̀. Wọ́n rẹ́ǹtì kó ṣe bí Uber bí àwọn rentage àwọn tó bá ń ṣe automobile services àwọn tó bá ń ṣe tó máa fi mọ́tò rẹ́ǹtì so a máa rẹ́ǹtì. Tá bá ní driver máa fún ẹ driver tó bá dé ní driver kó fẹ́ máa driver rẹ̀ fún ara rẹ̀ ó máa fún ẹ ní key. Wàá fún ní gbogbo àwọn nǹkan ẹ̀ wọ́n wo mọ́tò tó gbé lọ gbogbo ẹ̀ oníbẹ̀yẹ máa ń ṣe ìyẹn nílùú Àbújá. Ó wà lẹ́kọ̀ọ́ ìmọ̀. Àǹtí Ṣeun bá a ṣe sọ̀kalẹ̀. Àjọṣe gbogbo àti lọ síbi tó ti bẹ̀rẹ̀ rẹ́ǹtì mọ́tò àti lodge mọ́tò ẹ̀ là ń gbé káàkiri máa wà ní mọ́tò máa ṣe gbẹ tó máa ṣe wọn á bá mi kissing lọ́tọ̀ kissing lọ sí àfi bẹ́ẹ̀ ní pọ̀pọ̀ tìyàwó ni wá. Àǹtí Ṣeun bá a ṣe ń ṣe nìyẹn. Nígbà tá a wá ń bọ̀ padà lẹ́yìn ọjọ́ bẹ́ẹ̀ ọkọ àǹtí mi pè mí o ó ń pọkọ ẹ̀ wọ́n dẹ̀ pè mí. Àmọ́ fóònù tèmi mò ń sábà pa ni. Ìyá mi wà lọ́dọ̀ àǹtí mi ìgbà tá a wá ń bọ̀ àti délé everybody kí wa pa káàbọ̀. Wọ́n bá pè mí ní school gan pé kí n wá ní school. Ṣé mo ṣe kún school ni wọ́n ní kọ̀kọ̀ tá fẹ́ ṣe ní school gangan mo bá lọ. Àti Ṣeun nígbà tí mò ń padà bọ̀ nígbà tó ń padà bọ̀ ló ń bá accident. Accident tó ń ní yìí ẹsẹ̀ òun kankan tó gba kí wọ́n mọ̀ tó. Wọ́n gbé òun wálé wọ́n gbé òun lọ́bẹ̀ tó ti ń to ẹsẹ̀ wọ́n tọ́jú òun bẹ̀ wọ́n ti to ẹsẹ̀ òun. Àṣé gbogbo ìbálòpọ̀ tó wà àtọkọ àǹtí òun jọ ní àṣé òun ti lóyún òun ò sì mọ̀. Ibi tó ń ti ń to ẹsẹ̀ ibẹ̀ ló ń wà tó yẹ fún oṣù 3 mọ́ òun lára oṣù 4 mọ́ òun lára oṣù 5 mọ́ òun lára oṣù 6 mọ́ òun lára.
gbogbo nǹkan tí wọ́n ń fún bẹ̀ ni ò jẹ́ kí ó wọ̀n yìí pé ó lóyún bẹ́ẹ̀ yẹn. àǹtí Ṣeun ó nígbà tó máa fi mọ̀ pé òun lóyún, oyún ti pósù 4 sára òun. ṣóun fẹ́ ṣẹ́yìn oṣù 4 tí òun fẹ́ kú ni ló bá di ta ló fún ẹ lóyún, ta ló fún ẹ lóyún. ọkọ àǹtí mi wọ́n wá ń wò mí, wọ́n ń wò mí. ta ló wá fún ẹ lóyún? òun ò lè sọ ẹni tó fún òun lóyún fún ìyá òun. ibo lòun ti lóyún? ẹnìkan sọ tó ń bá lájọṣepọ̀ ọkọ àǹtí òun ni, òun ò tiẹ̀ ní boyfriend kankan. ìgbà tó kọ àǹtí òun gbọ́ pé òun lóyún bá bá òun pé wọ́n sọ pé olóyún olóyún kè ta ló wà ní ẹ̀yìn náà ni èmi mo lóyún kè wàhálà lélẹ́yìí o. wàhálà kí ni? kí la fẹ́ ṣe sí? ìmọ̀ ọkọ̀ ta fẹ́ ṣe sí o. ìwọ mọ̀ irú wàhálà wo ló wá kó mi sí? wàhálà wo ni mo kó yín sí? òun ló sanwó hospital mi ń gbé nǹkan wá fún mi. ọkọ àǹtí mi bá fún mi lóògùn, ó ní pé kí n lò ó, kí n fi kan sábẹ́ ahọ́n, kí n ìsáìtì kan sójú ara mi. èmi náà bá ṣe bẹ́ẹ̀, mo ṣe bẹ́ẹ̀, èmi fẹ́ bọ́. bàbá tó ń tọ́jú mi, bàbá tó ń tọ́jú òun nígbà tó ń bẹ̀rẹ̀ sí bleed, kí ló ṣẹlẹ̀? ṣé olóògùn ní bó ló ti rí? àǹtí òun ló máa arrest bàbá. ẹ̀yin lẹ fọ́mọ ìlóògùn, ọmọ tí ò lè dìde, kò lè jókòó, kò lè dìde. ọ̀rọ̀ bá di gbogbo olóòdì àmì ibo ló ti rú. bàbá náà ní òun gbọ́dọ̀ mọ̀ bí tí mo ti rógùn, òun ti rógùn, àwọn afọ́ògùn búra sí fún mi. ẹsẹ̀ mi ti wà òkè lóòótọ́, kí n kó wà òkè o, wọ́n ti tú nǹkan kú mbẹ́, àmọ́ òun ò dílé fi tẹ̀lé kó má bàa tẹ̀. ìgbà tó ń bleed tán gbóhùn lọ sí hospital látọ̀dọ̀ bàbá ti pé àwọn ẹbí òun. nígbà tí wọ́n débẹ̀ hospital ló wà, wọ́n ṣe test fóun, wọ́n jẹ́ kó yé àwọn ẹbí òun wípé òun ṣẹ́yún ni, wípé kó ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo nǹkan tí mo lò, gbogbo nǹkan tí òun lò kò dé ibi tó ọmọ wà. àmọ́ kò ṣọ́ pé kí n ṣe operation máa fi bí ọmọ yìí o, pé àdúrà tó ń gbà pé kí placenta yẹn kó má ràpṣọ́ sí inú òun. mo bá ní kábò ń gbé jáde, wọ́n ní kò ṣe gbé jáde ni. ìgbà tí ó sì débẹ̀ yẹn ó ti take care, ó ti treat òun, ó ti fún un lábẹ́rẹ́. àǹtí Ṣeun ló bá lórí. ọ̀tá àwọn yá òun lọ sí ibẹ̀, bàbá yẹn ò tiẹ̀ fẹ́ gbà wọ́n mọ́. nígbà tó rọ̀ lọ tó ń rọ̀ bọ̀, mo ní bàbá kọ́ ló fún mi lóògùn, mo rẹ́ nìkan ni, ta ló rán ẹnìkan lọ́n títì ni mo bá pè kó bá mi lògùn yẹn bọ̀. wọ́n ṣáà wá wọn rà bọ̀, wọ́n ṣáà lù bí kéèsì ṣe close ni. bàbá sọ pé ibi kọ́ ló máa dúró sí o, ò lè kó bá wọn o, kálíbà tó lògùn yẹn ó kú ni, kí ló fẹ́ máa sọ? ẹ máa gbé lọlé, àwọn á máa wá every Wednesday wọ́n á máa bá a tó bó ṣe dòrò lé nìyẹn. ìgbà tó ń dèrò lé, àǹtí òun tọ́jú òun, ọ̀dọ̀ àǹtí òun náà ló sì wọ́n tọ́jú òun. ta ló fún ẹ lóyún? boyfriend òun ní ọ̀dẹ̀ pí kọ̀. ọkọ àti ẹ̀ mọ̀ pé òun lóyún. olóko àǹtí òun jọ̀kan, ọkọ àǹtí òun bá tó ti potí fún òun rí, tán ní kò pé gbà pé kò mú kiri òun ò gbà lọ́wọ́ wọn tó ló mọ ipò fẹ́ pa wọn. ìgbà tó yẹ lọ́wọ́ sọ fún pé mi ò lè pa ẹ́ o, ó bò mí láṣìírí náà, òòtú àṣírí mi síta náà, mi ò lè ever pa ẹ́, ó bò mí láṣìírí, òòtú àṣírí òun síta, so òun ò lè pa ẹ́. tó máa fún ẹ ní kò gbà lọ́wọ́ òun, òkè tó máa fẹ́ fún ẹ ní kò ní òun á kọ́ máa mú kò tó fún un. ṣé àwọn àbí tó bá dúró síbi tí ẹnu ẹ bá ti mẹ́nu táà sí ò mọ̀ kankan, òun àtọ́jú ẹ̀, òun àtọ́jú ọmọ tó wà lọ́wọ́ ẹ̀. in fact òun lè fún ọmọ yẹn ní orúkọ òun láti jẹ́. wọ́n náà ti ṣe wọ́n ní bá ṣe wà ní títí tóun fi bí wọn. ìdántí wọn lọ ọjọ́ kan tí mo ti ẹ̀ bínú pé wo tó bá ti rẹ tó lọ́mọ kó máa lọ ó ní ẹsẹ̀ òun yóò balance dáadáa mọ́. wọ́n sì dùn kó wá ṣe ó ló sì máa balance but òun tẹ̀ ṣe ó sì ń dùn díẹ̀ gbà yẹn káàtì òun kò ní tọ́kọ ẹ̀ bọ́ọ̀lì style yẹn báyìí ọkọ wọn bá wọn jà gidi.